ṣe kí ni mo ṣe kí ni mo ṣe táwọn ayé fi ń ṣe hàn mí. Ẹ̀yin abiyamọ ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́. Mo kí wa ní ìlọ́kùnrin, mo sì kí wa ní ìlóbìnrin. Ọmọdé eléyìí mo kí yín, àgbàlagbà eléyìí mo kí yín o. Bọ̀dá akọ̀wé, àǹtí ìdílẹ̀kẹ̀, gbogbo yín ni mo kí o. Mo kí ẹ̀yin ìyálọ́jà àti babalájé àtẹ̀yin dẹ́rẹ́bà, àwàyè lẹ́wà o. Àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́, ọkọ́ ò ní sa yín lẹ́sẹ̀, àdá ò ní sa yín lẹ́sẹ̀. Ẹ̀ẹ́nì tẹ gbòǹgbò mọ́lẹ̀, ìjò olóró ò ní sa yín jẹ o. Àdàrà fún yín o, àròyé lẹ́rù o. Gbogbo ẹ̀yin òṣòwò pátápátá, owó tiyín lẹ́ẹ̀ka o, ẹ̀ẹ́nì ka gbèsè ọrùn o. Gbogbo wákàtí tí ètò yìí bá bá yín, wákàtí ìdẹ̀ra ní ọ̀jẹ̀. Gbogbo ẹni tó wà nílé ìwòsàn tí wọ́n fún nítọ́jú kan sí méjì, Ọlọ́run ọba yóò fi ọwọ́ kàn yín, ọwọ́ àlàáfíà rẹ̀ yóò fi kàn yín, ẹ rí ìtúsílẹ̀. Bí ọ̀rọ̀ kálukú wá kù sí, Ọlọ́run ọba yóò bá wa wo bẹ̀ sàn. Ẹ̀yin èèyàn mi, mo kí yín, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fà pèrè tẹ nǹkan kájọ kọ́gbọ́n nínú dúkìá tẹ́lẹ̀dùà fún wa yìí. Sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ rẹ̀. Sáyẹ́ǹsì òun mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ rẹ̀. Mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ nípa ìbòjú ìgbín. Ìbòjú ìgbín. Wọ́n ní okùn tá a fàfàfà. Ta ni okùn yìí ṣe wá gùngùn báyìí, òun làwọn àgbàlagbà ń pè ní oògùn. Gbogbo ẹ̀yin ajínigbé má bínú o. A ní okùn tá a fàfàfà tí ò lópin. Okùn yìí ṣe wá gùngùn báyìí, oògùn ọ̀pọ̀ ni wọ́n ń pè ní oògùn. Wọ́n lẹ́ni ọmọ yìí kọ̀ mọ̀ yìí. Tí wọ́n bá ní ewé yìí lọ́dọ̀ yín, ẹ̀yin ń kó dànù. Àwọn kan ní lọ́dọ̀ tiwa àwa fi ń jẹun ni, ẹ̀rí nǹkan. Bọ́lọ́run ṣe ṣẹlẹ̀ ayé nìyẹn. Yàtọ̀ àwọn èèyàn mi ní Faransé, wọ́n ló ń jẹ kan bẹ́ẹ̀, wọ́n ní àṣẹkẹ́ ní jẹ́. Mo máa tẹ́ ẹ bó ń jẹ kan tó pàtàkì kan ní o. Ngbà àwọn bù sẹ́nu lọ́wọ́ dàbí gbòòrú ẹ̀dá gàrí mọ́nà. Ewa wa leléyìí, bẹ́ẹ̀ sì ni oúnjẹ ni nílẹ̀ ibì kan. Ẹ̀rí. Oúnjẹ ni nílẹ̀ ibì kan. Bẹ́ẹ̀ náà ni ọjà màlà, ọjọ́ láǹfún, ọjọ́ fùfú táà náà ń jẹ lọ́dọ̀ wa ń bí. Tẹ́ bá dórílẹ̀-èdè ibòmíì, ọ̀tọ̀ ní bó ṣe rí lọ́dọ̀ wọn. Ẹ̀rí nǹkan. Wọ́n fẹ́ ká kẹ́kọ̀ọ́ lórí ìbòjú ìgbín, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ìdè ogun àfọwọ́fà ni. Ẹlòmíì ayé ń bínú rẹ̀ ni láti jẹ́ pé oore tẹ́lẹ̀dùà fún wọ́n fẹ́ pa ògo rẹ̀ mọ́ lára. Èèyàn burú púpọ̀ o. Ṣé àmọ̀ pé wọ́n á máa pani lápá ayé? Tí wọ́n bá ti paná ògo èèyàn ó ń tọ̀hún yọ kàn rárẹ̀ kú ni. Bẹ́ẹ̀ ni. Kò sí báyìí òkè èèyàn ti lè lówó tó kọ́ lọ́lá tó táyé bá kọ́ ọmọ náà rò ń tọ̀hún ó di kòròǹfò. Ẹ̀rí èèyàn ó di kòròǹfò.
Ọlọ́run má jẹ́ ayọ̀ kọ ọbọ̀ ní ọ̀rọ̀ wa ni àti máa yé báyìí o Elédùà má jẹ́ ayọ̀ fàyè hàn wá o. Èmi ọmọ yìí tí ń sọ̀rọ̀ ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àìmọye ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀pọ̀ káàkiri orí ayé. Níbi tó ọba ti gbọ́ wọ́n dákọ Lukman Ayédáre gbà yí pé èmi kọ́ ni ń sọ̀rọ̀ mbẹ́. Àdáyanrí orúkọ tèmi ó sì dúró gédéǹgbé. Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọgbọ́n àwọn àgbà kọ́ ọmọ ọ̀dọ̀ àgbà. Torí pé ọmọ èké tó bá jókòó tágbà yóò kọ́gbọ́n. Kẹ́ńgbọ́ ọmọ kékeré tó bá jókòó ti àgbà yóò kọ́gbọ́n. Ẹnìkan sọ pé àwa dé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ̀ máa ẹ̀rí nǹkan. Ìbòjú Ìgbin ìbò láti fẹ́ ṣe. Kí ló wúlò fún? Ọ̀nà wo la lè gbà rí ìbòjú Ìgbin tá a bá rí ìbòjú Ìgbin kí la lè lò? Pàápàá ẹni tí ń jẹun lójú oorun tó ti jẹun bí ti ń jàmàlà bẹ́ẹ̀ ní jẹyán bẹ́ẹ̀ ní jẹ̀fọ́ ní jẹ jọlọ́ọ̀fù tí ó lè ra jẹ lóṣù ayé àwọn màámi wọn ó sì bá róòsì ẹ̀ dáadáa wọn ó tún kẹ́ran bọ̀lọ̀kù sí tí ọmọ ìṣàgbéjì ara ẹ̀bọ lọ ń jẹ lójú oorun tọ̀ọ̀rọ̀ ẹ̀bọ ni láwọn ẹ̀bọ ara wọn. Ẹlòmíì wọn fi gbágbá àná sáyé ẹni ẹlòmíì wọn fi gbogbo ẹ̀ gẹ́gẹ́ mo sì sọ. Orí táyà ti fàárọ̀ ọjọ́ rẹ̀ tí wọ́n fi tu kámẹ́lòmíì lọ́wọ́ nígbà àgbéraga bá pọ̀ tọ̀ ọ̀mọ̀rọ̀ sọ tọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀. Ẹlòmíì ò sì mọ̀ bínú Ọlọ́run ṣe da òun ní ṣe ń hùwà ṣùgbọ́n ìwọ náà fura. Àwọn ìwà tó ń wù tó ọmọ pé túnú rẹ̀ ti pọ̀ jù ọ̀yá àṣàgbéjẹ́ mọ́wọ́. Ẹlòmíì bá tó jẹ́ pé ká máa fi gbogbo onú sọ ọ̀rọ̀ ayé ẹni síta òun lọ́ba àjẹ́. Ẹlòmíì sì ń bẹ kọ̀sẹ́ni ọjọ́ ọlọ́jú ládùúgbò wọn gbogbo wọn ní àmọ́ àbú bó àbá wọn tẹ yóò tọrọ pé kí lẹ́ẹ̀ ṣe àbúrò mi kí lẹ́ẹ̀ ṣe yóò ṣe mẹ́wàá fún yàn. Ǹjọ́gbọ́ ó lè ṣe nǹkan kan fún mi ẹyọ kan ni wọn ò lè ṣe fún ọ ṣùgbọ́n wọn ò ṣe ọgọgọ́rùn fún ọ kò sí nǹkan kan tẹ́nìkan ó ṣe fún èèyàn ẹyọ kankan ni ó ṣe nǹkan fún ọ àlẹ́ èèyàn ọgọ́rùn ni ó bá wí. Bí ẹlòmíì gòsè ni kò sí kíní kan tẹ́nìkan lè fòun ṣe èèyàn ẹyọ kankan ni ó lò ọ̀sẹ̀ àlẹ́ èèyàn ọgọ́rùn lọ́nà ọgọ́rùn ni ó fìyà jẹ ọ́ náà má jẹ ayọ̀ pa ọkọ̀ fìyà jẹ wá o nílò lára wa. Ẹ lọ bá mi gẹ́ẹ̀tì ìbòjú Ìgbin yìí pàápàá ká kọ́kọ́ lọ agodo ẹni tí ń jẹun ojú oorun. Dákun ìwọ tó bá rí fídíò yìí gbà má dé mọ́lé tó bá dé mọ́lé Ọlọ́run ó dèrè tiẹ̀ náà mọ́lẹ̀. Torí pé wọ́n tí mo fẹ́ fún wa yìí láti fi dí ìṣòro àwọn èèyàn kù nígbà àwọn nìkan bá wá gbọ́ tó níwọ̀n fẹ́ kẹ́lòmíì ọjà àǹfààní rẹ̀ ẹni tó wá fi síta ńkọ́. Àwa náà tá à ń sọ fún yín ọ̀dọ̀ àwọn tó bí wa láti kẹ́kọ̀ọ́ yìí wọ́n sì láì júbà àfògùn sínú kú. Ẹni tó bá fún yín ẹ̀yin náà dúpẹ́ fún èèyàn ọgbọ́n tọ́lọ́wọ́n ọba tó yọ̀ǹda fáwọn tó bí wa náà tá à náà tó kọ́ lọ́dọ̀ wọn ẹ̀rí nǹkan. Ọba bá ti dé mọ́lé tó pé fún yàn Ọlọ́run ó dèrè tiẹ̀ náà mọ́ ṣùgbọ́n tó bá pé fún yàn oore tó rò tẹ́lẹ̀ yọ máa bọ̀ nínú fi ara rẹ̀. Ọ máa gbà pé ayọ̀ ni lóòrèkóòrè gbogbo ẹni ọba fún inú wọn máa dùn wọn sì kúrò nínú ìṣòro wọn náà bá ti ń fún yẹn Elédùà yóò máa yọ̀wọ́ náà kúrò nínú ìṣòro kẹ́ni kejì tí bá ń bọ̀ ni. Ìbòjú Ìgbin àti wà tó bá jẹ́ pé ọkùnrin lọ́ba fẹ́ lò bó láti fẹ́ ṣe ìbòjú Ìgbin nítorí pé ńgbà tí gẹ́ẹ̀tì ìbòjú Ìgbin tá a ti gbé e kalẹ̀ ọsàsì nígbà tí ṣe kí rí jọra wọn. Bàtà ọba ti mú bòjú Ìgbin ọ wà lọ wá ẹran màálùú irú ẹran màálùú wo wá lọ wà kìí pé kọkàn ẹran lásán kọ kìí ṣe ẹran lásán lọ rà.
ẹ̀yin fújòwò kò sóríṣà tí ó ṣe bí ògún lágbẹ̀dẹ. Kò sọ́mọ náà kò sọ́mọkùnrin tó lè dàbí rẹ̀ o délé o. Délé o délé o délé o. ẹ kú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí i. tó bá jẹ́ obìnrin ló fẹ́ lò ó ẹ lọ wá ewé àjẹ́ òfòlé èyí tó rẹ̀ dà sílẹ̀ ẹ sà méje ẹ ti sà ṣe ti sà máa dì la ẹ yọ wóró àtàrí méje ẹ ti tọ́jú ẹ ata ìjọsìn ẹ yọ wóró méje ẹ mẹ́rin pátá wọn ní gàtà ìjọsìn ata kéékèèké wọn ní gàtà ìjọsìn. ó ti wá ẹ wàá bẹ àwọn eléwé ọmọ pé ẹ dákun ẹ̀yin ń wá ògì ọ̀rọ̀ agogo ẹ̀yin ń wá díẹ̀ àti ògì ọ̀rọ̀ adẹ́tẹ̀ kò ní ju bíi síbi ọmọ kéékèèké lọ òjì tẹ́ lò kò ní jù bẹ́ẹ̀ lọ. ẹ lè ti kọ́kọ́ lo àwọn kìíní ìkẹ́ tọ́jú ẹ̀ pamọ́ o tó pé ń jẹ́ ẹ bá rí òjì méjèèjì lẹ́gbà sí tẹ́ fi ṣe àṣejẹ yìí. ìbòjú ìgbín yìí ẹ mọ̀ pé ẹ ti lọ ẹ wàá lọ wá ewé ìmí èṣù ẹ gbó ewé ìmí èṣù yìí ẹ fòmí gbó ṣe rí omi tẹ́ fi gbó yìí ẹ wàá yọ sákìtì inú ẹ ìyẹn àwọn ewé tó ti rú sínú ẹ yọ dànù ṣe rí omi tẹ́ fi gbó yìí òun lẹ fi ṣe àṣejẹ yìí. ewé kan bẹ àwọn bàbá wa ń pè ní ewé àrùn palẹ̀ ẹ bá rí gbígbẹ ẹ bá rí tútù ẹ lọ pẹ̀lú ẹ ṣe é ti lọ kí lẹ wàá fi ṣe é. orúkọ mi lẹ́ẹ̀kan sí ní Lukman ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. àkìbá àmọ́ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group yìí ọ̀nà méjì ló kú sí. àwọn kan bẹ public ni wọ́n àwọn kan bẹ secret ni wọ́n home spiritual solution là ń pè yẹn. direct tí a bá fẹ́ béèrè nípa àlá rẹ̀ direct màá máa fún ẹ lésìn bẹ́ẹ̀ àti ọ̀nà àbáyọ. bákan náà tó bá jẹ́ pé a ti fi sẹ́kàn lẹ̀ ọ̀fẹ́ gbàlàyé ẹ̀ dáadáa á tún ṣàlàyé fún yín bẹ́ẹ̀ tí ó yé yín. àbí ẹ bá fẹ́ ra àwọn kankan ẹ gbàgbọ́ yí ebi tẹ́ ẹ ti rà á ṣàlàyé ẹ̀ fún yín dáadáa bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀tọ̀ ọ̀bá wọnú síkírìtì tí mo wí yìí tọ́ ọba pè mí pé a máa ṣàlàyé nǹkan kan ní dán lóhùn o ti gbọ́ lẹ̀ o. tọ́ ọba dẹ̀ sí mbẹ́ má fún mi ní mẹ́sẹ̀gì mo wá lálàá kan ọ́ lọ́ọ́ sẹ́ndì ẹ̀ sínú wásaàpù tèmi ibi tó fi mẹ́sẹ̀gì ẹ̀ sí ibẹ̀ lọ́ọ́bà ó di mélòó. ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ fẹ́ bẹ̀ wá ń sẹ́kàn òun lọ fẹ́ torí ẹ̀ bá mi sọ̀rọ̀ bọ́ bá fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi ń dá ọ lóhùn tọ́ ọba pè mí ń dá ọ lóhùn. ṣùgbọ́n kẹ̀sẹ̀ pé bọ́yọ̀ ọbẹ̀ mi níṣẹ́ ọwọ́ ń lọ béèrè àlá mo sì wà á lálá kan mo sì wà àbí àwọn ọ̀sẹ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ máa yìn ní dáhùn ò sẹ́wọ̀n kó mo ti là á wọ́n tó bá fẹ́ máa gbọ́ tó máa láre lọ darapọ̀ mọ́ gúrùpù home spiritual solution 5000 ló fi wọ̀ bẹ̀. ní faransé à ń powó náà ní 5,000 àpò 5 ló fi wọ̀ bẹ̀ ọ̀tán. ìwọ́n gan tó bá wọ̀ bẹ̀ inú rẹ̀ ó dùn pẹ̀lú àwọn kan tó máa bá pàdé mẹ́ẹ̀.
ẹ má ṣe méjì o nǹkan tí à ń post kéde pé à ń post iṣẹ́ tuntun kan síbẹ̀ o à post iṣẹ́ tuntun síbẹ̀ o iṣẹ́ kan náà là ń post ṣùgbọ́n tó bá béèrè àlá rẹ nínú home spiritual solution yìí ohun tó lè ṣe sí ìtúsọ fún ọmọ ẹ ṣùgbọ́n ẹni tó bá wà nínú public kò láǹfààní àti gbọ́n kankan àwọn nǹkan tó wà ń bẹ̀ náà nù nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa tàbí tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ +234 80 3298 3298 +234 80 3298 3298 ọyẹ ìgbà kan sí +234 80 890 38658 +234 80 890 38658 ọyẹ ìgbà kan sí +234 81 86 86 9899 +234 81 86 86 9899 ọ̀kẹ́lẹ́kẹrin +234 81 33 155 111 +234 81 33 155 111 okùn nọ́mbà orílẹ̀-èdè Benin nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ọ̀kẹ́lẹ́kejì +229 54 65 1929 +229 54 65 1929 àdàràfùwà kò jù bẹ́ẹ̀ lọ. ìgbà tí àwa ti kó gbogbo ẹjọ́ yìí ẹ wà lọ́dọ̀ àwọn tí ń ta ẹran ìbáà jẹ́lẹ́ran màálù ìbáà jágùtàn ìbáà jógùfe ẹran yòówù tó o bá fẹ́ lọ́dọ̀ wọn yìí pé ẹ dákun àkàpé ni mo fẹ́ àkàpé òun ni mo fẹ́ kí ni jẹ́ àkàpé ṣe rí gbogbo nǹkan inú ẹran yìí wọn ó gé díẹ̀ básíkò kọ̀ọ̀kan ní gbogbo nǹkan tó jẹ́ nǹkan inú ẹran so ẹ wá lọ ọ̀dọ̀ àwọn tó bá jẹ́ alápàtà ìbílẹ̀ o àwọn tó bá jẹ́ alápàtà ìbílẹ̀ àwọn ti dáhùn táwọn yìí mọ̀ gbogbo àwọn ẹlẹ́ran tó jóbìnrin tí wọ́n máa ta nǹkan inú ẹran táwọn èyí tọ́jọ́ ìbílẹ̀ wọ́n ti dá a mọ̀ tí ẹ bá sọ fún ọ pé dákun ìyá mi àkàpé ni mo fẹ́ àkàpé làwọn agbaba wa pè wọ́n bá yàn gé tí ó pè pérépéré tinú rẹ̀ ni wọ́n mọ̀ bí wọ́n ti gé wọ́n gé díẹ̀ nínú òfò kọ̀ọ̀kan gbogbo ohun tí ń bẹ nínú ẹran wọ́n mọ̀ bí wọ́n ṣe gé díẹ̀ ní básíkò kọ̀ọ̀kan òun la fi ṣe èròjà yìí jẹ lépo níyọ̀ gbogbo òfin magí sí tọba wá sí kalẹ̀ tán gbogbo ò lè kẹ́kọ̀ọ́ tì í gbogbo ò lè rùmàlà fẹ́lẹ́fẹ́lẹ́ gbogbo ò lè fi fùfú jẹ sárìpọ̀ jẹ kódà èèyàn jẹ lálẹ́ kó tó sùn tí a bá jẹ́ni tí máa ń lálàkàlà jù ó dé ìwọ̀ fún ọ ò ti bọ́ tó bá jẹ́ni tó jẹ́ pé wọ́n àṣà máa gbóúnjẹ yìí wà fún ọ lóríṣiríṣi ni gbìyànjú máa ṣe àṣejẹ yìí jẹ ọtí ẹ̀ wá kéré tán ẹ̀ẹ̀mẹ́ta láàrin oṣù abẹ́ẹ̀mejì yóò pa gbogbo oró nǹkan aburú tí wọ́n ti fún ọ jẹ kódà pẹ̀lú àfẹ́ náà Ọlọ́run o lè ya gbogbo ẹ̀ dànù tí wọ́n gan máa rí àwọn nǹkan tí kélédú àti ọ̀bọ̀ tì jáde tí wọ́n gan máa sọ pé ṣé gbogbo ohun tí mo ti ń kọ́mìkọ́mì látijọ́ yìí ni ayé ò ní fún wa níwọ̀ jẹ́ o ẹ kọ́kọ́ gbà yẹn yẹ̀ wò látara oúnjẹ ojú oorun àwọn kan tí kọ́kọ́ ń ṣiṣẹ́ fún nìyẹn tó bá dijọ́ mi ká tó lọ torí pé obìnrin lásán báwo wá ní ti tọkùnrin
tẹ́lí tó bá jẹ́ ọkùnrin ló bá fẹ́ lò ó tó bá ti tọ́jú ìbòjú yìí ṣe rí ewé ẹ̀rẹ́lẹ̀ àjíòfòlé yìí 9 ní títí ọ̀jẹ̀ ọmọ àtàrí náà jẹ 9 ata ìjọsìn tiẹ̀ náà jẹ 9 kò jù bẹ́ẹ̀ lọ ẹran yẹn àkàpé wọn náà bá fi jẹ kò jù bẹ́ẹ̀ lọ gbówó lè fi yán jẹ gbówó lè kẹ́kọ̀ọ́ tútù bò gbówó lè lo sẹ̀mú pẹ̀lú ẹ̀ bàbá mi iṣẹ́ tó dáa ni iṣẹ́ tó dáa pàápàá jùlọ tóbìnrin bá ń wojú olúwa ẹ̀yin tẹ́ ẹ̀ máa ṣètọ́jú fún àwọn tí ń wojú olúwa ẹ jẹ́ wọn kọ́kọ́ jẹ àṣejẹ yìí tó bá ti jẹ́ gbogbo ohun tẹ́ ẹ̀ máa ń lò fún ẹ rí i pé ọba alára mu lọ́ọ̀kan ni ó tètè ṣiṣẹ́ àbẹ́yẹn bá ń ṣiṣẹ́ ń dàrú ń ṣiṣẹ́ ń dàrú ẹ wò mí ẹ máa jẹ àṣejẹ yìí ọ̀nà yín yóò máa là ọ̀dà pọ̀ máa túdé àbúrúkú lára àṣejẹ wá lélẹ́yìí á dára fún wa o ẹni tó ti jẹ ń jẹ ojú oorun tó jẹ kó ti pẹ́ tí wọ́n ti máa gbé wá fún kẹ̀tíkẹ̀tí tó bá jẹ lọ́ọ̀kan bí ìgbà tí yẹn bá bu bẹntiróòsì nǹkan ni yóò pa àrùn àpawọlẹ̀ ni a máa tẹ̀síwájú lórí ẹ̀ tó bá di ọjọ́ mi àníjọ́ pẹ́ pàápàá ẹni tí a ti sọ̀rọ̀ nípa kòròfo ìgbín ìbòjú ìgbín la tó sọ̀rọ̀ nípa rẹ̀ yìí a tún á ṣàlàyé nípa ìgbín omi ìgbín a tún sọ ẹ rí ìdí rẹ̀ táwọn àgbàlagbà ti pàgbín yìí kíní tá àyọ̀ ń di ẹ̀ fowó yẹn a tún ṣàlàyé lórí ẹ̀ ọlọ́run dá nǹkan ọlọ́run ṣàánú wa àwọn èèyàn ní ọmọ wúlò àwọn èèyàn kàwé wọn tún kọ wọn kojú wọn ka páálí ìwé ni torí ẹ̀ lè yíwọ́ mẹ́lòmíì lọ́wọ́ ọmọ àṣẹ o ọ̀pọ̀lọpọ̀ ló ní ogún ìdílé ṣùgbọ́n wọ́n dànù ni bí yàrá ti kàwé jù bí yàrá bá kojú ìwé tó ka páálí wọn mọ̀ pé wàhálà ni tiwa ò ní yíwọ́ kò ní dàrú fún wa ọmọ ìlú wo ni mí tó pọ́nà ọmọ àyàdá rẹ̀ wọn bíbí ìlú Ìṣẹ́yìn ni mí ní agboolé Àlùbàtà ṣùgbọ́n ìlú Èkó ni mò ń gbé ní Ìkòròdú báwa láti dé Ìkòròdú kò ní wọ́n lọ sí Ìkòròdú garage kò wọ mọ́tò báyé kù kò sọ fún mọ́tò pé Emily bus stop ní ti bọ́lẹ̀ Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà kò jù bẹ́ẹ̀ lọ wọ́n bá jẹ́ pé Kútọ́nù ni ẹ ti fẹ́ bá mi wọ́n sá ti wọ mọ́tò tí ń lọ Kòtónú kò sọ fún látàjàfẹ́ kò gbéra kò ní wọ́n lọ Kòtónú kò sọ fún mọ́tò pé ẹ dákun Túndé Motors ni mo ti fẹ́ dúró àbátí dúró ní Túndé Motors bí títí ń ta mọ́tò kẹyìn dábẹ́ ó rí station ọkọ̀ lọ́ọ̀kan ilé epo tó kọjú dà ilé epo JMP sọdá síbẹ̀ ó rí ọ̀nà kan tó fọ́n kan tó jáde lára station náà fọ́n yẹn ni wọ́n máa tọ̀ lọ́ọ̀sálẹ̀ nígbà tó ń lọ sókun ìyànà tó máa kà láwà ní àgọ́ òsì rẹ̀ máa kà ìyànà 4 ní kọ̀ọ̀kà tó bá ti débi ẹlẹ́ẹ̀kẹrin kọ rọra yà pẹ́pẹ́ kó ti rọra yà pẹ́pẹ́ yẹn ó rí station kan níbi tó ti yà yìí station tó rí rẹ̀ síwájú ó tún rí station kan station tó rí ó rí igi ńlá wájú ẹ̀ ó ní ewé wẹ́rẹ́wẹ́rẹ́ hàn tó bó tó wà lẹ́yìn station náà wọlé síbẹ̀ yàrá tó wà ní sàlẹ̀sàlẹ̀ lọ́hùn ńbẹ ni ṣùgbọ́n sí lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ báyìí kò ṣe jẹ́nu tí n bá ti lọ rìn àjò Bẹ̀nẹ̀ náà ní ń darí sí kí n tó máa padà bọ̀ wá sí Nàìjíríà á dára fún wa o á dára fún wa o á dára fún wa o òjò kí ó rọ̀ kó tà sí ilẹ̀ olóore gbogbo wa kò ní tà sí wa o ire o ire kàbìtì. Òkùnkùn tó kún báwo lọ̀kan ṣojú mi ṣojú rẹ ojú awo ní í ṣe